Ah, ẹ̀yin olólùfẹ́ mi, àṣírí ń tú, àṣírí ń tú. Ah, kí ni mo sọ fún yín? Ẹlẹ́dàá Mohbad ò sùn o. Ẹlẹ́dàá Mohbad ò sùn rárá tọ́. Àṣírí ń tú o. Ah, tẹ́ bá tún gbọ́ àwọn àṣírí tó tún ti ń tú báyìí. Ah, ẹ máa wò pé níbo ni ọ̀rọ̀ Nàìjíríà yìí ń lọ báyìí. Níbo ni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níbo ló ń lọ báyìí tó rọ lọ́hùn. Àṣírí ń tú o. Ah, ẹ lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ wò, mo fi torí Ọlọ́run bá mo fi bẹ̀yìn. Ṣé rí àwọn àṣírí tó ń tú yìí, ká lè kọ́gbọ́n níbẹ̀ ni o. Ká lè kọ́gbọ́n níbẹ̀ ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ó wà very very important. Ṣé rí ẹ̀yin tí ẹ bá dẹ̀ ti subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube, Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV bákan náà lórí Facebook, ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí Facebook. Kẹ́ ẹ dẹ̀ tẹ subscribe button lórí YouTube. Kẹ́ ẹ lè máa get gbogbo new information yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ dẹ̀ tẹ subscribe button lórí YouTube. Ẹ jọ̀ọ́ ṣé rí àṣírí tí mo sọ fún yín pé ó ń tú. Àmọ́ bí tá à ń bọ orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ o. Orílẹ̀-èdè wa ní Nàìjíríà yìí àmọ́ bí tá à ń bá lọ. A dẹ̀ sọ pé a ní ìjọba. Ẹ jọ̀ọ́ irú ìjọba wo ló ń gọ́fúnà lórí wa náà? Ẹlẹ́dàá Mohbad ò sùn o. Ẹlẹ́dàá Mohbad ò sùn. Ṣé àṣírí tó tú, ṣé mọ̀ pé nígbà tí Mohbad kọ́kọ́ jáde láyé, àwọn nǹkan tá à ń gbọ́ ni pé wọ́n fún lọ́rùn pa ni, wọ́n sọ́ngbọ̀ ẹ̀ ni, àwọn kan ló búlì ẹ̀, àwọn kan ló ṣe kinní kan, ó tún yà á tún gbọ́ pé Wùnmí ló fọ̀bẹ gún. Àṣírí ọ̀bẹ yẹn ó ti wá tú jáde nísìnyí o. Ṣé wá rí àṣírí ọ̀bẹ yẹn ó tún wá mú àwọn àṣírí kan jáde. Fẹ̀kọ̀ tẹ́lẹ̀ a kàn gbọ́ pé ó fi ọ̀bẹ gún. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀bẹ yẹn kò fi bẹ́ẹ̀ lọ títí. Àwọn èèyàn ò fọ́kọ̀sì lórí ọ̀rọ̀ ọ̀bẹ yẹn lọ títí. Ó fọ ọ̀bẹ gún ní apá kinní kan, òun lẹ̀jẹ̀ tán rí tán jẹ kinní kan. Ṣé mọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ yẹn ò lọ títí. Àwọn tó bí sọ̀rọ̀ yẹn lórí jù ni nọ́ọ̀sì Fèyí Ṣará. Òun náà bí sọ̀rọ̀ yẹn lórí jù pé òun ló gún lábẹ́rẹ́ tó fi ṣe kinní kan tó fi jáde láyé. Àwọn èèyàn ò concentrate lórí ọ̀rọ̀ ọ̀bẹ yẹn. Ṣé wá rí ọ̀rọ̀ ọ̀bẹ yẹn sì ó ti wá jáde, ó tún padà jáde again. Ó tún wá mú àṣírí tí àwọn èèyàn expect pé lè mú jáde, ó tún wá mú jáde. Ẹlẹ́lẹ́fẹ́ mi, ẹ bá mi share fídíò yìí. Ẹ jẹ́ kí fídíò yìí kó go viral. Ẹ jẹ́ kí gbogbo wa ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ yìí. Ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣé rí pàápàá jùlọ ẹ̀yin ọmọbìnrin wa tó jẹ́ pé sugar daddy lẹ́ ń wá káàkiri, tẹ́kọ̀ ń ṣolóṣó káàkiri. Ọlọ́run ló mọ iye ẹ̀yin tó ti gbẹ̀mí ẹnu yín o. Ọlọ́run ló dẹ̀ mọ iye ẹ̀yin tó jẹ́ pé ẹ̀kan rìn ni kì í ṣe èèyàn mọ̀. Wọ́n ní working corps. Ẹ̀dẹ́ káàkiri bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó, wọ́n ní working corps pé ẹni tó ti lọ tó kàn sí ń rìn, ẹni tó ti jáde láyé tó kàn sí ń rìn. Òun lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin sìn. Ṣé rí wọ́n ní ọ̀bẹ tí Wùnmí fi gún Mohbad yẹn, wọ́n ní kò kí ń ṣe ọ̀bẹ lásán. Àṣírí ti tú débẹ̀. Wọ́n ní ọ̀bẹ mákẹ̀jẹ̀ ni. Wọ́n ní tó dẹ̀ ti gba ọ̀bẹ yẹn ni pé wọ́n ní wọ́n introduce Mohbad sínú àwọn ẹgbẹ́ kan. Wọ́n nígbà tí Mohbad rí pé agbára wọn ò gbé nǹkan tí wọ́n ń ṣe nínú ẹgbẹ́ yìí, ó withdraw, ó lóun ò ṣe mọ́. Àwọn yẹn wá rí pé ó ti mọ àṣírí àwọn. Wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti mú ẹ̀mí ẹ̀ kó lọ náà. Náà ṣe wá gbé iṣẹ́ yẹn fún Wùnmí. Ọlọ́run ló mọ nǹkan tó promise Wùnmí fún ara rẹ̀ náà, I don't know, tó fi lè accept irú offer bẹ́ẹ̀ yẹn. Ṣé wá rí àṣírí tó wà bẹ́ẹ̀ gangan ni pé wọ́n níbi tí wọ́n invite Mohbad sí, wọ́n ní gbogbo àwọn celebrity ló wà ń bẹ̀. Tó bá sọ pé celebrity, ẹ̀yin náà ti mọ àwọn celebrity tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Wọ́n ní gbogbo ọ̀nà wà nínú ẹgbẹ́ yìí. Ẹ wá mọ the funnest part tó wá ń ya èmi lẹ́nu. Torí ayé níbo là ń báyé lọ? Níbo là ń báyé lọ? Adé ń wọ̀ òun yànyàn bí ẹni tí ò ní kú mọ́. Níbo là ń báyé yìí lọ? Torí ayé, torí owó, torí fame, torí òkìkí.
nǹkan tó bá fún mi jù nínú ẹgbẹ́ yìí ni pé wọ́n ní ẹran èèyàn ni wọ́n máa ń jẹ ńbẹ̀ bíi pátì ni wọ́n dẹ̀ dárúkọ ibi méjì lẹ́kọ̀ọ́ yẹn tó yẹ pé ibẹ̀ ni pé wọ́n ní ọjà alẹ́ níbẹ̀ Festac number 1 mo mọ Festac dáadáa but mi ò mọ ọjà yìí ní Festac wọ́n ní alalẹ́ náà máa ń ná ọjà yìí wọ́n ní ẹran èèyàn náà máa ń jẹ ńbẹ̀ ẹran èèyàn náà ń tà ńbẹ̀ ẹjọ́ wọ́n tún ní kan wà ní Ìkòyí tó yẹ pé alẹ́ náà máa ń ná ọjà yìí ńbẹ̀ wọ́n ní bákan náà ẹran èèyàn náà máa ń jẹ ńbẹ̀ kí ló dé níbo là ń bá ilé ayé lọ níbo là ń bá ilé ayé lọ wọ́n ní nǹkan tí Mohbad rí lélẹ̀ tó sọ pé láyé òun ò ní bá yín join ní ẹgbẹ́ báyìí wọ́n á ní ó ti màṣírí wa there is no going back ṣẹ́dẹ̀ ti mọ̀ lóyún òtútù àti ní òdodo tó bá ti mọ àṣírí àwọn ará bíi ìsídà kò join them tó bá ti join ní wọn ìsídà kan mú ẹ kó láyé wà á fọwọ́ mú kan nínú méjèèjì ni o ìsídà kò join ní wọn àbí kan mú ẹ kó láyé má màṣírí wọn òun lògùn ẹ má màṣírí wọn ni o tó bá ti màṣírí wọn wàhálà ti dé níbo là ń bá ayé lọ kí la fẹ́ dànù ayé adẹ̀ torí ayé adẹ̀ fẹ́ gbàgbé ọ̀run wa àwọn kan tẹ̀ tí wàá dòndò pé wo nǹkan tó wá fẹ́ ṣẹlẹ̀ lọ́run ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀ ṣẹ́ra ayé yìí àjọ máa jẹ́gun nítorí wọ́n bà mí lẹ́rù ni pé Ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti wọlé síbẹ̀ yẹn ẹgbẹ́ yẹn olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ṣẹ́rí ìdí tí mo ṣe ń bẹ̀yìn pé kẹ́ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ jọ̀ọ́ kòkò náà yín ní nǹkankan káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ àgàgà àwọn ọmọbìnrin wa tó jẹ́ pé sugar daddy famous people blesser òun náà ń wá káàkiri gbogbo àwọn ọmọ fẹ́sì pátápátá gbogbo wọn ti di kòròfo tán gbogbo àwọn ìyàwó ilé gbogbo wọn ti di kòròfo tán ẹ máa ọmọbìnrin mi títí báyìí ẹ nímọ̀ pọ̀ ti di kòròfo wọ́n ti lò ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ni wọ́n ti fi ṣe súyà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti fi ṣe súyà ẹ máa gbọ́pọ̀ mọ̀ mí jáde ńlé kò padà wọlé pé àgàgà àwọn ọmọ skul yẹn àwọn làánú wọn ń ṣe mí jù ẹ ọmọ skul ẹ̀yin student ẹ jọ̀ọ́ ẹ mọ irú àwọn tẹ máa tẹ̀lé ẹ mọ irú àwọn tẹ máa tẹ̀lé ẹ̀yin student torí ẹ̀yin lẹ ń wọ́wọ́ òjijì ẹ̀yin lówó táwọn òbí yín fún yín lé òtó yín ẹ̀ ń wọ́wọ́ by force by fire ẹ máa tẹ̀lé sugar daddy blesser káàkiri ọ̀pọ̀lọpọ̀ yín ni wọ́n ti lò tẹ́ẹ̀dẹ̀ mọ̀ ẹ jẹ́ olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọmọ àní ẹ ní fojú sunkún ọmọ àwọn ọmọ yín tẹ́ bí ẹ̀yin lẹ máa jèrè wọn gbọ́mọgbọ́mọ ò ní gbé wọn ìjì ayé kan ò ní gbé wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó circulate káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ látara ẹ̀ kó lè máa kọ́ṣọ́ ara wọn kó lè máa kọ́ṣọ́ ọmọ wọn ẹ̀yin òbí ẹ kọ́ṣọ́ ọmọ yín ẹ kọ́ṣọ́ àwọn ọmọ yín kó yẹ máa tẹ̀lé ọkùnrin jáde anyhow ẹ jọ̀ọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti fún Wùnmí ní ọ̀bẹ tán fi gún Mohbad pé ọ̀bẹ má kẹ̀jẹ̀ ni ṣe ti ríṣẹ́ ṣe ti rójú ayé ṣe ti rí pé àṣírí ọ̀bẹ yẹn ti wá tú báyìí àṣírí mi tó ṣe máa tú o àṣírí ṣèpẹ́lẹ́ yìí o tẹ́ bá ń wo àwọn fídíò mi títí mo ti ṣe sẹ́yìn mo ní àṣírí pọ̀ tó ṣe máa tú ṣe ti rí ó ti ń tú báyìí sìn ó ti ń tú gan báyìí sìn yìí o lágbára Èdùmàrè gbogbo ẹ̀yin òbí láláyé ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní mọ sàárẹ̀ ọmọ yín ẹ̀ ní fọmọ yín ṣàwátì lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó kárí ẹ ṣe gan ẹ lólùfẹ́ mi èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá lágbára Èdùmàrè mi ò ní fi yín ṣàwátì ẹ ṣe gan ire o mo tún mú new information bọ̀.